ayé ló ń fẹ́ wa timbol FM 107.7 gangan lẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ ó yá ẹjẹ́ àjọ máa gbọ́ lọ ẹ má yí kúrò níbẹ̀. Nigba Tiyin gbọ̀nù ara yọ ẹ ti máa gbọ́ o timbol 107.7 FM lẹ ti máa gbọ́ Nigba Tiyin o pẹ̀lú àtọ́kùn ètò Kolawole Ajala timbol 107.7 FM lẹ ti máa gbọ́ Nigba Tiyin ní gbogbo ọjọ́ Sunday aago 4 sí aago 5 ẹ ó gbádùn wa dáadáa. Bàtà ń ta ọ́ lẹ́sẹ̀, bàtà ń ta mí lẹ́sẹ̀ o. Bàtà tẹ́ ẹ rí yìí á máa tani lẹ́yìn ẹsẹ̀ jura ẹni lọ. Pressure ń bẹ, pressure sì ti wà. Ẹ má wàá jẹ́ kí pressure ó pressurize ẹ lọ síbi tó bọ̀ ọmọlúàbí rẹ jẹ́ o. Orúkọ tó burú láyé fẹ́ sọ wá aláwùrá lóyìn kúrò lórí àwa sáàtì àlòfàbù àjíṣàánú wa. Orúkọ tó burú láyé fẹ́ sọ wá aláwùrá lóyìn kúrò. Nítorí tí pressure bá lọ tán kọ́ o. Orúkọ tó burú láyé fẹ́ sọ wá aláwùrá lóyìn kúrò lórí àwa sáàtì àlòfàbù. Ìtàn ò ní parẹ́ ìyẹn di dandan. Kò sí èyíkéyìí inú ìtàn tí máa ń parẹ́ o. Iṣẹ́ èṣù ní ìgbà ìmọ̀ ní. Ǹjẹ́ èṣù pè ọ́ lórí aago ni? Ǹjẹ́ èṣù pè ọ́ pé kó o ṣe léyìí kó o sì ṣe tọ̀hún? Ẹyin bó bá wò ó níwà báyìí àwọn bínibíni ayé á máa bini léèrè. Ẹyin wọ́n sì bí ọ́ léèrè ní ìlànà òfin. Èèyàn bá rí ẹ lọ́nà tí ń pẹ̀ gan, máa pẹ̀ wọ́n bọ̀, máa bá ti yẹ lọ. Ìdí tó fi rìn tó fi árí bẹ́ẹ̀ o ọlọ́wọ́ bọ́tìnì gbẹ̀mìgbà oko bòmí lọ́kàlọ́kọ́ lọ́wọ́n ọba Elédùmarè. Bá ti máa ń ṣe lórí ètò wa nìyẹn ká kí Ọlọ́run ọba Elédùmarè. A kí Ọlọ́run ọba Elédùmarè ọba ṣe yòówù. A kí kábíyèsí ọba àgbàlagbà. Ẹ̀yin ọba tó tẹ́lẹ̀ bí ẹni ń tẹ́ni là ń kí lórí ètò lọ́jọ́ tòní o. Ọba tó tó gbójúlé tó tó farati là ń kí lórí ètò lọ́jọ́ tòní. Ọba tó ti ṣe ìlérí kó tó di pé wọ́n bírò àwa èyí sáyé tí sì ń múṣẹ là ń kí lórí ètò lọ́jọ́ tòní. Ọlọ́run ọba ló ní ọ̀rọ̀ yẹn ẹ béèrè èmi ó sì fún yín o.
ọba èyí là ń kí lórí ètò lọ́jọ́ tòní. Àwọ̀ èyí sábà gbé títóbi fọ́ba ayé lórí ètò yìí. olówó ayé èsì ní kò sáàyè fún láti máa ṣe rákàdédè fún lórí ètò yìí o. Ọlọ́run ọba Elédùmarè ló ní kíkí wa lọ́dọ̀. Ẹ̀yin mọ̀ pé àwọn kábíyèsí ọba olúayé kò sí bẹ́ẹ̀ tí mọ́ béèrè lọ́wọ́ wọn yóò sún wọn bó bá dàárín kan ni. Kò sí bẹ́ẹ̀ ṣe máa lọ kanlẹ̀kùn olówó ayé tí ò ní sú olówó bó bá dàárín kan. Àwọn ìlérí olúwa Elédùmarè kò ní lọ láìṣẹ. Kò sí kínkínú ọ̀rọ̀ Ọlọ́run ọba Elédùmarè tí ó lọ tí ò ọ̀rọ̀ ẹ̀dá máa sú olówó ayé o. Ọ̀rọ̀ ẹ̀dá yóò máa sú kábíyèsí ọba olú ayé. Ọba tó ga tí ó pín, apanitúnijì, agbókọjá ògbó. Ọlọ́run ọba Elédùmarè nìkan ni mo fẹ́ àwa ẹ̀dá ò ní súngbà kankan. Bó o bá pàrà ilé kábíyèsí títí tí bó bá dá àárín kan wọ́n lè ní kábíyèsí ń sùn kó kábíyèsí ò fẹ́ rí èèyàn kankan. Bẹ́sẹ̀ rẹ̀ ìbá ń dánlé olówó bó bá dá àárín kan gajúmọ̀nì ó tẹ̀lé instruction. Gajúmọ̀nì ó sọ fún ọ pé kó chairman ń sùn lọ́wọ́lọ́wọ́ náà ò fẹ́ rí ẹnìkan kan. Àmọ́ àyè wo ni wọ́n wà bí ipò wo ni wọ́n wà tó ti ń pọba tó ti ń pọ Ọlọ́run ọba Elédùmarè tí ò ti jẹ ọ̀nà. Akúnimáròjú, aránibániṣe, akọ́nilákọ̀ọ́gbọ́n, alóòkóhùntán, afúniláfúntán. Kò sí ìgbà kankan tó o ké pe Ọlọ́run tó mú rẹ òdì tẹ́tí sí o. Àríkọjá ojú, agbọ́kọjá etí, agbọ́kọjá. Bó o bá dánrú ẹ̀ wò pẹ̀lú ọba olúayé ó dára rẹ mọ̀. Bó o bá dánrú rẹ̀ wò pẹ̀lú human resources manager yín gan ó dàmọ̀. Bó o bá gba query human resources manager ó jẹ́ o mọ̀ pé àyè tó o wá báwọn yìí kò ní ṣàyè official. Àbí wo mọ̀ pé official time ń bẹ ni. Aláwọn ọba ò ní official hour kankan o. Human resources manager lè sọ pé inú elevator ló ti wá bá òun kó mú mọ́ sáyìn níbo náà ti ń ṣerú rẹ̀. Ẹ̀yin yóò sọ fún ọ pé dọ́kúmẹ̀ntì tó o fẹ́ kó wọ́n sáyìn yìí àfi kó o kó wá bá òun lọ́fíìsì ọ̀hún. Akọ́nilákọ̀ọ́gbọ́n, alóòkóhùntán, afúniláfúntán, agbọ́nilágbọ̀yé, afẹ́nigbẹ́niró. Ewé ọmọ pàwọn olówó ayé gan ò fẹ́ wàhálà ni. Agbọ́kọjá, ọba tó ga tí ó pín, apanitúnijì, agbókọjá ògbó. Olówó mi ò fẹ́ kó máa kan géètì mọ́ òun lórí bó o bá mọ̀. Ìdí tàn ṣe jẹ́ kó máa wọlé olówó mọ́nù. Wàhálà rẹ̀ pọ̀ jù. Bó o bá sọ̀rọ̀ bó o bá sọ dáadáa olówó ní o ti rúùdù sóhun. Bó o bá sọ̀rọ̀ bó o bá sọ bó ti yẹ ó sọ olówó sọ pé kí ló dé tó wá ń rè sí voice fún òun. Ẹ̀yin ò gbọ́ bá a ti ń pariwo sọ́lọ́run ọba Elédùmarè níbi gbogbo tá a ti ń sin Ọlọ́run pé Ọlọ́run mo fẹ́ o ṣe léyìí Ọlọ́run mo fẹ́ kó o ṣe tọ̀hún fún mi. Ẹlòmíì ohun tí ẹ bí ó bá ṣe béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run gan Ọlọ́run ò ní wò ó pé yóò tún ṣe fún un. Àbẹ́yìn ò rí táwọn ọmọ ògbóró bá ń sọ̀rọ̀ ní Ọlọ́run ní 2023 irú mọ́tò tí Wike gbé lọ sí Àbújá ẹ̀ mo fẹ́ ra Lexus kìíní kan ẹ̀. Tó bá jẹ́ àkókò rẹ̀ ni Ọlọ́run ó sì ṣe fún un.
àmọ́ bó bá lọ bá olówó sọ̀rọ̀ báyìí bó bá kàn nínú yàn. ẹlòmíà ní ọlọ́run ọba àti ẹ̀ṣánú èmi náà kémi náà dèdè fúnyàwó mi lówó kan kó fi kún bísínẹ́sì ẹ̀ kí n dẹ̀ sanwó sukú àwọn ọmọ. bó o bá lọ bá olówó sọ̀rọ̀ báyìí nǹkan mi ò ṣẹlẹ̀. ọba tó jọba lọ àtọ́bàrà ti bí òkè olówó pé ọlọ́rọ̀ pé tálíkà ń pè àpètìlújára bí ajẹrẹ ọgbàmùgbàmù ojú ọ̀rọ̀ ṣe gbẹ́mọ̀ òpìrìkìtì ajífẹ́jọ́ ìkúdà. aláwọn ọba ò kì í wo kọ́lọ̀ kó tó ṣoore o. àwòrán-láwòtán akẹ́nilásẹ̀ náà. aláwọn ọba ò kì í wo religion kó tó di kó ṣe dáadáa fún ẹ̀dá. ìmọ̀lẹ̀ tójú mọ́lẹ̀ lọ́wọ́ yọ̀rọ̀gán. aláwọn ọba Elédùmarè ò sì ní wo bó o ti ń sọ̀rọ̀ kó tó dáhùn sí ohun ẹ̀bẹ̀ rẹ o. ọba tó jọba lọ àtọ́bàrà ti bí òkè olówó pé ọlọ́rọ̀ pé tálíkà ń pè àpètìlújára bí ajẹrẹ ọgbàmùgbàmù ojú ọ̀rọ̀ ṣe gbẹ́mọ̀ òpìrìkìtì ajífẹ́jọ́ ìkúdà. ọlọ́wọ́n ọba Elédùmarè ò sì ní wo jẹ́ńdà kó tó di pé ó fún ọ ní ìtòhùn wá lọ́dọ̀ rẹ̀. ọba gbẹnilágbẹ̀tọ̀ àwòrán-láwòtán akẹ́nilásẹ̀ náà ajẹniláyẹ̀tọ̀ ọba tó sọ yẹ̀yẹ́ ìgbìdayẹyẹ ọba fúnni mẹ́sìlẹ̀kùn ìmọ̀lẹ̀ tójú mọ́lẹ̀ lọ́wọ́ yọ̀rọ̀gán. àríbitì rábátá arábátá ríbitì o. ẹ̀yin ìwọ tó o ti wá sọ ọba ayé di ọlọ́wọ́n ọba rẹ. òpìrìkìtì ajífẹ́jọ́ ìkúdà ọba rẹ̀ ìbá. àbíwọ tó o sọ olówó ayé di ọlọ́run rẹ. ajẹniláyẹ̀tọ̀ ọba tó sọ àkókò rèé ó sì lè tún èrò ara rẹ pa o. yẹ̀yẹ́ lọ́wọ́ yọ̀rọ̀gán. kó o dá èròǹgbà rẹ padà sọ́dọ̀ ọlọ́run ọba Elédùmarè. òkè tó kaniláyà torí bó o bá ṣe tí ò bá tó lówó lọ́rùn olówó pé ọlọ́rọ̀ olówó á sì ní o wá sí ayé ibòmíì. ọgbàmùgbàmù ojú ọ̀rọ̀ ṣe gbẹ́mọ̀. àmọ́ ọlọ́run ọba Elédùmarè ò ní sọ bẹ́ẹ̀ ń gbà kan ọ̀gbọ̀n. ọba gbẹnilágbẹ̀tọ̀ àwòrán-láwòtán akẹ́nilásẹ̀ náà. aláwọ̀ bọ́tìnì àti kí ọlọ́run ọba Elédùmarè ká gba oko bòmíì lọ. lọ́wọ́ yọ̀rọ̀gán. àríbitì rábátá arábátá ríbitì o. òkè tó jókè lọ òkè tó kaniláyà ọba tó jọba. tálíkà ń pè àpètìlújára bí ajẹrẹ ọgbàmùgbàmù ojú ọ̀rọ̀ ṣe gbẹ́mọ̀ òpìrìkìtì ajífẹ́jọ́ ìkúdà ọba rẹ̀ ìbá. ọ̀tá mi yóò ti lé ayé rúgún ọ̀tá mi kọ́ ta dúkìá ẹ̀rù ogún tó fi ń pèsè ogun ọ̀tá mi lọ. Nigba Tiyin ló kó ètò yìí o. Kolawole Ajala ló kọ tèmi o. èmi lọ́mọ lówó òdúró èmi lọ́mọ àjírí èmi lọ́mọ àjíwò ará òwò kì í ránrú àwí ìmẹ́nu kúrò ní ti alówó. wọn èé gbowó là lọ́wọ́ òwú ẹ̀ ń bá dán wò abẹ́fẹ́lẹ́ a máa gẹ́rù wọn lọ́wọ́ ni o. èmi a máa ní tèmi di méjì lówù tẹ́ ẹ bá dúrílé òwú ẹ bèrè wò ilé baba ńlá bàbá mi nílé abẹ́sẹ̀ tẹ́ ẹ bá dé òwú tó tòró lábẹ́ òkúta ilé Olúṣòmí òun nílé bàbá tó bí lọ́mọ. ẹ mọ̀ ọ̀pá òní nílé bàbá ká má ní tìyá. èmi lára bá ọba mòdé ọmọ tagbátá ọmọ kúrò ọmọ lẹ̀kọ́lẹ̀rù lọ́ba ọmọ kíbò má jà kọ́mọdé ọba má pẹ̀yọ. ẹ ń lẹ́ni lọ́ba ọmọrin ọba ẹni tí ò lẹ́ni lọ́ba àjì sọ́fìn. àwọn baba ńlá tiwa ní o àwọn lọ́lámọ láyà tán rojọ́ ẹnu wọn tó jàre tán nígbà tọmọ ń gbowó níṣe nìyá ẹ̀ ń gbàṣe. kọ́mọ ọba má jà kọ́mọdé ọba má pẹ̀yọ ká lè jọ máa péjúbọ kúrò wa ní gbogbo ìgbà lọ́ba. mo kí alága àti olùdarí iléeṣẹ́ tá a wà yìí. ẹni ọlọ́run bá kí àfikà kí. ẹni ọlọ́run bá pọ́nlé àfikà pọ́nrú ẹni bẹ́ẹ̀ lé. ẹni ọlọ́run bá kàrámọ̀ àfikà wa náà kàrámọ̀ ẹ̀. bàmí bọ́ládé òkìkí ọlá Emmanuel. ẹ ò ní ṣubú ńgbà kankan. ẹ ò sì ní dẹni àná láyé tá a wà yìí o. àwọn olówó kan á máa dolówó àná. àwọn ọlọ́lá kan ìtàn là máa fi pé wọ́n àwọn náà ti lọ lárí o. àwọn ẹ̀dá kan sì ń bẹ láyé wọ́n á máa sọ pé àwọn ẹ̀dá yìí ti lò gbàré. tí yóò ní jẹ́bẹ̀ ẹ máa wà ní gbogbo ìgbà o. lílọ bíbọ yín ò ní báráyé nú o. ẹni bá sì ló ń bí òun nú.
wẹ́ẹ́lì kíró ẹni bẹ́ẹ̀ jẹun lé kó lọ sọ wọ́n lódò. ẹni bá pọ́n wá lé làwọn máa pọ́n lé. bàbá rí alọ́mọdé wọ́n sì pọ́n alé. kúra tó ní náírà fún mi. aláwọn ọba ò ní gbaṣọ yìí lọ́rùn ẹ̀yìn náà. dọ́ta aláwòrán tó ní màálù. mo kí àwọn ọ̀gá mi ń lo Abẹ́òkúta lọ́hùn-ún. lébi lórí rọ̀jò ìbẹ́lú. idouble chief alhaj moruf adébóyèga ọmọ ọ̀dọ̀ àgbà tí ń gbénu rédíò owó yànmùyànmù. ara bàbá àròyìn fún gbogbo orílẹ̀ ègbórè bàbá afẹ́rẹ́ ìlú Ẹ̀gbá ńlálákè fi ọ̀gá mi jẹ́ o. ẹjọ́ tọ́lọ́hún bá dà. ọgá ọlọ́mọ ìlú ìjòkó. alárè tòló. alátúnṣe àdínì làwọn mùsùlùmí fọ̀gá mi jẹ́. ìdèwé dàgbà nínú onílà. ẹ kò gbọ́dọ̀ máa lọ báyìí ká má rẹ́ni tí ó pè wá sí àkíyèsí. ẹni náà ṣe fi ọ̀gá mi jẹ́ alátúnṣe àdínì. mo kí ọ̀gá mi Olúwaṣínà Ayọ̀mí Àmọ́dù àgbà ọ̀rọ̀. ọmọ aráyé ò fẹ́ ká. àgbà ọ̀rọ̀ tí ń rógbàmù lórí afẹ́fẹ́ o. kálálùfà ó jèrè ẹ̀wù àwọ̀ fún náà. mo kí yín tọ̀látọ̀lá mo kí yín tòlóògùn. ayé kì í lè jẹ. ayọ̀ ọ̀gá mi ọmọ ọ̀dọ̀ àgbà mo kí ẹ̀yin náà dáadáa. àsìkò ọdún ti ṣẹ̀ṣe. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ làwọn oníṣẹ̀ṣe ó ṣe àtàwa náà torí lọ́dún bàbá wa láyé àjọṣe náà ni. olúwa ló ti rí ẹwà bá. àmọ́ bàbá ti ń ṣe ọdún ìṣẹ̀ṣe yìí torí bí mo ṣe ń bọ̀ wọ́n ń ṣọdún ìṣẹ̀ṣe yìí lọ́wọ́ ní Ìyẹ́sí Ọ̀tà. olúwa ló fi lè mọ yí sànù. ẹ má gbàgbé o ẹ má bínú ìbínú kí ìbínú kẹ ẹ má ja ìjàkújà kí ẹ má bàá jẹ̀bi kẹ́bi. onílé kan wálé ara pọ̀lé. ẹsẹ̀ ẹ̀fà kan gbé ìyọnu lọ̀gá mi sọ pé ó lò ó kì í. wálé kò ní mọ̀ sí. ká má jà ká má dájà lẹ̀ àbùkù ọ̀kìlọ̀. ká máa ṣe gbogbo ẹ̀ ní tùbí-ìnùbí. nígbà kan wálé. báwọn kírísítẹ̀nì bá ń ṣọdún wọn ẹ̀rí bí ti ń lọ ni sì máa ń lọ gerege. báwọn mùsùlùmí bá ń ṣọdún wọn wọ́n sì máa ṣe pẹ̀lú ayọ̀ àtàlàáfíà. apọ̀yìnlé. ẹ̀yin oníṣẹ̀ṣe ń rèé o. yíyí lọ bẹ́ẹ̀ sì. ẹ̀yin tí a ti ń béèrè látọjọ́ tó ti pẹ́ gọ́ọ̀mẹ̀ntì ìpínlẹ̀ Ògùn wọ́n ti fún yín. àti gbogbo ìjọba stéètì káàkiri tọ́jọ́ ti South Western State wọ́n ti fún yín o. ẹ wá jẹ́ ká máa ṣe ká lè máa ṣe dáadáa kó má di pé yóò di tí yóò máa bíjà tí ó sì máa bí èjì àti ẹ̀ta o. ìyá ẹ̀ jẹ́ ká sọ fọ́lọ́hún kó bọ́. àwọn kan mi ò sí lórí ètò lọ́jọ́ tòní. yọ̀ọ̀ta níyà. bí ò bá nídìí obìnrin ò gbọ́dọ̀ jẹ́ kúmọ́lú o. láàrin oṣù kan. àmọ́ ìdí yìí á rìvíw ìdí yìí. mo sì ó sì dá mi lójú o. àti àlùbàbò. ibẹ̀ bàbá mi ní listening here. náírà ló lówó. wọ́n ní ẹsẹ̀ ẹ̀fà kan ó sọ wípé ṣùtí wùyẹ̀wùyẹ̀. ọ̀nà mi dòdò. ṣùtí wùyẹ̀wùyẹ̀. máàlù ni rọ̀jò. mọ́rọ̀ kò sẹ́ni tí ó pẹ̀yìndà tí wọ́n ní yọ ṣùtì sí o. pẹ̀lú mi ìráyè ìlú. ajá fún Ọ̀rúnmìlà kọ́ ni nígbà tí bàbá tó ń gbéra tó ń bá wọn ọmọ aráyé ṣe. wọ́n ní kó kára ńlẹ̀ pé kó yá ṣe ẹbọ. ẹjọ́ tọ́lọ́hún bá dà alátúndá ṣẹ̀bí. ẹ ń gbé torí kò sẹ́ni tí ó pẹ̀yìndà tán tí wọn ò ní yọ ṣùtì ètè sí. lọ́hùn sí dèwé dàgbà nínú kò sẹ́ni tí ó pẹ̀yìndà tán tí wọn ò ní kẹnu ẹ̀gàn sí o. àtúnṣe. bó ti wá ń kẹnu ẹ̀gàn sí ayẹn. ìyẹn ò ní kí oyin ó má dùn. ọmọ aráyé bí wọ́n ti ń kọ ẹnu ẹ̀gàn sí wa yẹn ìyẹn ò ní pé ká má débi tá ò dé o. òwèrò kálálùfà ó jèrè. èèyàn kan yìí já wá dé. wọ́n fẹ́ kàwọ́ ọ̀pọ̀ èèyàn báyìí ni màá ń jẹ́ jọ̀mọ́. jẹ́. tó bá tàkókò òun ò jẹ mọ́. ọlọ́wọ́ bọ́tìrì mo fẹ́ ṣe fàájì díẹ̀. olúwa ló fẹ́ yín sọ̀gá hàn. olúwa ló fẹ́ yín sọ̀gá hàn. olúwa ló ti rí ẹwà fáàkùkọ. kí ni wò sọ̀rọ̀ adé kó tó dáadé. kì í ṣe fáàrí ewu làgbà. olúwa ló fi lè mọ yí sànù. àti àlùfàbò. onílé pọ́n wálé ara pọ́nlé. onílé pọ́n wálé anílárí. gbàlejò pọ́n wálé kò ní mọ̀ sí. èèyàn pọ́n wálé kò ní ọjà. àbùkù ọ̀kìlọ̀ rẹ ọmọ èèyàn. ẹni bá pọ́n wálé làwọn máa pọ́n lé. àti àlùfàbò. mo ti kí àwọn olólùfẹ́ wa tó ń gbọ́ wa ńlé o. wájú tí ń lọ.
mo sì kí àwọn olólùfẹ́ wa tó ti darapọ̀ mọ́ wa lórí Facebook lọ́hùn-ún ẹ̀yin olólùfẹ́ wa ńlẹ̀ ẹ̀ mọ̀ wò pé ó ṣe àìtójọ́ méjì mẹ́ta tá a gbọ́hùn arákùnrin yìí mọ́ lórí ètò kò sí láburú péré báyìí lọ́lọ́gọ́jì o. mo kí àwọn olólùfẹ́ wa lórí Facebook lọ́hùn-ún ẹ máa bá wa share ètò yìí. Tóyọ̀sí Ọ̀dẹ́túndùn mo kí ọ dáadáa. Àwọn olólùfẹ́ wa tinútinú nìyẹn. Mo sọ fún ẹ o, ọ̀tá mi lẹ́yìn lẹ́yìn mi. Mo kí màmá mi Adékùgbé Ọpẹ́dìlé Olúwa. Kó tó di pé a bẹ̀rẹ̀ ètò làwọn ti pè mí pé ètò yìí ò ní bẹ̀rẹ̀ ni. A sì jẹ́ ó yé wọn pé Ọlọ́run ọba ní ṣọlá o. Ọlọ́run ọba ló ní a ló lè tò ló sì nẹ̀mí wa. Àwọn àlejò tá a yẹ ká máa gbé wá fún yín á máa gbé wọn wá ò ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì bó bá ti yá máa ṣe náà là máa ṣe. Ètò yóò yí padà. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ alága àti olùdarí iléeṣẹ́ yìí o. Àmọ̀rírì ẹ̀ á sì mọ́ lóore o. Ìgbà tí bàbá mi tiẹ̀ ti kú ni mo ti yan àwọn bàbá kan pé àwọn eléyìí ni bàbá mi. Bàbá mi Bọ́ládé Òkìkí Ọlá Emmanuel bàbá mi ni á. Ẹ wò ẹ lè fẹ́ ya ìjọmọ aláìní bàbá torí mo ní bàbá o. Èròǹgbà wọn ni pé ká lọ ká má dé. Àmọ́ Ọlọ́run ọba lòun wà lórí ipò. Bọ́n ti gbé wa bí ọjọ́ méjì mẹ́ta wọ́n ní bẹ́ẹ̀ ni. Òun náà yìí gbọ́n náà. Ó ti kàwùkàwù jù kí ló dé? Ọlọ́run ọba ló ní a máa wí. Tó bá jẹ́ ọ̀gá kan ló fún àwé ni ọ̀gá lè ní kò sí script lọ́jọ́ tòní. Ń dá a fi sọ̀rọ̀ àmọ́ ká máa tí mú báírò sórí pépà ní. Ọlọ́run ọba Elédùmarè ti bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́ndà ní àbẹ̀. Ẹ jẹ́ máa fẹ́lẹ́ èyí kí àǹtí mi mú ìbá àtàrógùn dádé. Àǹtí mi pàtàkì nìyẹn. Any other one is a counterfeit. Àǹtí mi mú ìbá àrógùn dádé mo kí yín o. Ẹ kú ewu ọmọ Ọlọ́run ó wò Ọlọ́run ó dá sí. Bẹ́gbọ́n ẹni bá bímọ ẹni náà ló bímọ. Bábùrò ẹni bá bímọ ẹni náà ló bímọ. Ọlọ́run ó wọ ọmọ náà yóò dá sí. Yóò jẹ́ kó tẹ́gbẹ́ kó sì gbọ́gbà mọ́. Ẹ bá ń kí mòye sí lọ́bí wọlé ní àbẹ̀yàn àti fèyí kékeré o. Ẹ bá ń kí Mẹ́ríàmù náà ó kó ọwọ́ lómi o. Ẹ bá ń kí bọ̀dá mi Fàtáyà Arógùn dádé. Àwa òbí ṣáà wà lórí ètò lọ́jọ́ tòní. Ẹ má jẹ́ àgbàgbé nígbà tí ń lóko ètò yìí. Ètò tán rò pé yóò wọlé yóò kú. Àwọn kan bá mi sọ̀rọ̀ pé àwọn láìkí concept ètò yín sáwọn náà lè máa lò ó. Mo ní bẹ́ẹ̀ bá lò ó kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àmọ́ yóò dákẹ́ yìí náà ní concept tiyín. Wọ́n ní tó ṣẹlẹ̀ ní pé àwọn ò sí Nàìjíríà like àwọn wà ní UK àwọn fẹ́ kàn máa lo bí ẹ ṣe ń ṣe yẹn. Ẹ lè mọ̀ ṣe UK kò yẹn ò báyìí náà. As far as ẹ bá ti ní Kolawole Ajala ló kọ tìyín náà. Ọjọ́ ọ̀run tẹ̀rẹ̀ yìí ó tẹ̀yẹ fò láì fìyẹ́ kan yẹ o. Àmọ́ bó bá di pé ẹ fẹ́ lo platform wa ìyẹn ni ó fẹ́ ní bákan náà. Àmọ́ kò bá àdìjú náà lè fún yín platform wa kẹ́ ẹ mọ́ ọ lò ó.
àmọ́ kò sí nǹkan tó máa ń dàbí tẹni ẹ̀yin náà create ẹ̀ lọ́dọ̀ tiyín. tó bá ti lọ́wọ́ lọ́wọ́ wọ́n máa pẹ́ ẹ̀ lọ. a ní pé àwọn nǹkan tẹ̀sẹ̀ máa ń sọ yẹn ṣé kíní kan àǹjọ̀nú kan ló máa ń gbé wá fún yín mo ní àǹjọ̀nú kankan kọ́ iṣẹ́ ọwọ́ Ọlọ́run ọba Elédùmarè ni. kódà tó bá wọṣọ tó dára wọ́n máa pẹ́. Power of prayer tó lágbára ni o. wọ́n sọ ọ̀rọ̀ kan lórí ètò lọ́jọ́ tòní ẹ̀dì mú kẹ̀sì kọ́lẹ̀. tó bá ti nílé lórí wọ́n máa pẹ́ ẹ̀ lọ́kùnrin. àmọ́ ká tó lọ bí power of prayer yẹn mo fẹ́ ká kọ́kọ́ wo ohun tí ń ṣẹlẹ̀ láyìíká wa. ká wo ohun tí ń ṣẹlẹ̀ nígbà tipẹ́tipẹ́ yẹn. tó dára wọ́n máa pẹ́. torí ọ̀pọ̀lọpọ̀ bàbá wọn kì í sábà lè gbójú sókè wo bàbá rẹ̀. ọmọ mi ò tiẹ̀ sọ pé òun mọ̀ pé bàbá òun kọlà. tó bá ṣe kẹ́rẹ́ ní. òun mọ̀ pé bàbá òun já mẹ́ta. aráyé. kò sí nǹkan méjì tí ń fa ìbẹ̀rù yìí pọ̀ ni. ẹ́mbásì ìbẹ̀rù òbí ẹ̀ yóò rí èrè òbí jẹ. bó o bá ti ń tẹ̀lé gbogbo ohun tí òbí ń fẹ́ irú ọmọ bẹ́ẹ̀ á máa tètè lọ láwùjọ. wọ́n máa wú. àmọ́ tóbi bá ti ń sọ ìkan tó ti ń sọ bíi mẹ́rin. wọ́n máa mọ́jú wọ́n ṣe bọ́lá ti tán. kọjá ìdòwò di pé wọ́n máa sọ pé ẹ̀mí ò ṣe báyìí fáwọn bàbá tó bí ń lọ́mọ o. ọlá ò tán ọlá kò sẹ́. kò bá tètè dá kó o ṣẹ́rí padà. kí wọ́n ní tí ń fà á tó fi jẹ́ pé àwọn ọmọ ọ̀sìn yìí àwọn ọmọ ọ̀sìn yìí tiẹ̀ ti ń súnmọ́ bàbá àti màmá dáadáa. àmọ́ nígbà tipẹ́tipẹ́ yẹn tí bàbá bá ti gbọ́ pé bàbá kọlẹ̀kùn àbò ń pààkì mọ́tò báyìí àwọn ọmọ sì dìde ń pálọ̀ òun sì lọ sùn. mi àtàwọn ọ̀gá mi lájọ ń sọ̀rọ̀ ńjọ́ ní wọ́n ní generation tiwa yìí tiẹ̀ ti dá nǹkan ti dá dáadáa. father children relation tí ó ti jẹ́ nǹkan tó dáa. bó sì yẹ kó máa rí nìyẹn. nítorí ẹ̀ lọ́pọ̀ ọgbà òun wà nù yàrá òun sì máa dá ẹ̀kún abẹ́nusùn. gbé relationship èmi àti bàbá mi kò wáyé kó tètè dópin báyìí. torí máa ń gbádùn bá mi náà sì máa ń gbádùn mi. dọ́ọ̀ kó tó di pé gbádùn èyí kó tó di pé ó di tí yóò dán mọ́rán láàrin èmi àti bàbá mi. bàbá mi burú o. gbogbo ẹnu mo fi sọ bá mi burú. àmọ́ bọ́ sí wá burú ni inú mi ń dùn pé bá mi fi rú ọwọ́ báyìí mú mi. torí ńgbà kan tí mo wà ní secondary school lọ́dún náà lọ́hùn-ún promoted to SS3 tí mo rí báyìí inú mi dùn nílẹ̀. mo wá wò ó pé gbogbo nǹkan tá a ń lò tá a fi SS2 yìí a gbọ́dọ̀ upgrade ẹ̀ náà. ọ̀nà wo là á wà gbà tá a fi upgrade ẹ̀. èmi ní bàtà ní èmi ní aṣọ ní torí mi ò àti SS1 ní mi ò ti fẹ́ràn kí n máa wọ aṣọ tẹ́rù tó ń tà wọ́n yẹn. torí ẹ̀ mo ní designer shirt kan tó jẹ́ pé bí n bá wọ̀ ọ́ wọ́n tó mọ̀ pé lèyí ò ń ṣaṣọ léèwé wọ́n ti rí student bíi 4. Victor mi ló lú wọlé. mo lọ staff room ńjọ́ kan ni àwọn teacher ní àtijọ́ sọ̀rọ̀ àtijọ́ ṣe gbogbo nǹkan fẹ́ ṣe àti mo bọ́ ta báyìí náà ni call that boy for me mo ti họ. ó yẹ ká sọ fún pé máa gbé kẹ̀kẹ́. ìgbà tí mo wá họ tán tí mo wá padà rẹ̀ nítorí náà mo ní kí náà ní kan fi tó lóde tán ní wọ́n pè mí wá. wọ́n náṣọ tí mo wọ̀ yẹn pé wọ́n náṣọ yẹn kò ṣaṣọ léèwé pé kí mo wá lò fáwọn táwọn ò tètè mọ̀. designer shirt ni mo gbàgbé orúkọ designer yẹn mo máa rántí tó bá tàkókò. kọ́ńtà sí ẹ. ìyẹn mo fi ṣe SS2 and 3. máa gbé kẹ̀kẹ́. mo rò pé mi ò fẹ́ dà àwọn òbí yìí láàmú pé kọ́ máa fún mi lówó pé mo fẹ́ ra bàtà kan mo fẹ́ ra aṣọ kan torí mo ti fojú wo àwọn nǹkan tí mo fẹ́ o. ó ní ẹ̀wò ẹ̀jẹ̀ ń dàbí ọgbọ́n fún bá mi. níbi ọ̀dọ̀ àwọn èèyàn mi tí mò ń gbé ní ìdí àbá ní bẹ́ẹ̀ bá mọ àwọn tó mọ̀ mọ̀. mo wá ní alájì òtìkóbọ̀ wọ́n fẹ́ organize lesson fún àwa ọmọ ilé ńgbà yẹn. ẹgbẹ́ tó èmi náà fẹ́ jàǹfààní lesson yẹn kí bá mi jẹ́ kí n kúrò ní Adígbẹ́ kọjá máa lọ sí ìdí àbá lọ́hùn-ún. èmi ọmọ ẹkùn.
iléeṣẹ́ bíríkìlà mo bá wọn lọ lórí pé mo fẹ́ upgrade yìí. Àgbà tí mo ti ṣiṣẹ́ yìí fún bí ọ̀sẹ̀ kan torí ẹmọ ọlọ́dẹ pé a fẹ́ wọ SS3 yẹn. Mo ti ṣe dáadáa, mo ti ṣe bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì, ó ń lọ bí ìkẹta. Ní àwọn tí àwọn ará àdúgbò wa kan àbí méjì bá ṣe supply block wá sí site yẹn nìyẹn. Àná bá rí Kolawole Ajala yóò. Mo bá pe bàbá yẹn pé bàbá ẹjọ ẹ wá. Ẹ ti rí mi o, ó ti dèmi àti yín o. Bá mi ò mọ̀ pé mo wá ṣe nǹkan báyìí, ẹ jọ̀ọ́ ẹ má sọ fún bàbá mi. Bàbá yẹn lòun ti gbọ́ pé wọn ò ní sọ. Ọjọ́ Friday tí wọ́n ó kú òǹbẹ̀ tí wọ́n ó délé, bá mi ò bàbá mi rí. Ìgbà tó di alẹ́ tí bàbá mi dé, tí bàbá mi gbé dé ò dáa. Àmọ́ lọ́jọ́ tòní inú mi ń dùn pé bàbá mi fi wà. Torí èmi náà mọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ ń sìn. Bàbá mi pè mí wọ́n ní dọ̀bálẹ̀. Wọ́n ní kí n lọ wá òkúta tó gbé dání lọ́wọ́ kí n gbé dání. Àná òkúta tí mo gbé lọ́wọ́ yìí kò gbọdọ̀ kúnlẹ̀. Àjẹmí àtàwọn àbúrò mi bá ti máa ń jìyà ńgbà náà ni. Ìyà yìí pọ̀. Ìyá mi dúró, ìyá mi ò lè sọ̀rọ̀. Kí lọmọ yìí ṣe tí nínà yìí wá kọ̀ tó yìí? Àkọ́kọ́ bàbá mi nà mí fún pé mo parọ́ fún wọn. Bàbá mi tún bá mi wí pé mo parọ́ fún wọn àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì wọ́n ní mo ta ẹrẹ̀ sí status àwọn gbòòrò. Ẹ̀wẹ̀ kan wá ní pé ọmọ àwọn ló ń jẹ bíríkìlà. Àwọn kò sí ní tó bàjẹ́ nínú ẹ̀ náà. Èmi mo fẹ́ upgrade ara mi náà. Kò sí ní dáàbí o, ajẹyà ńjọ́ náà lọ́hùn-ún. Ìyà yìí pọ̀ ojú ìyá ò fẹ́ gbà mọ́. Torí láwọn àárín kan ìyàwó kan sẹ́yìn ní mẹ́sẹ̀jì ní ẹ wo ẹni ó sùn bí 3,000 kan ṣọwọ́ sí à. Ìyá fẹ́ máa mú ọ̀rọ̀ wá ẹjọ́ parẹ́. Àmọ́ lọ́jọ́ tòní mo mọ tí ń jẹ́ status. Mo mọ àwọn ohun tó yẹni láwùjọ. Mo mọ àwọn ohun tí ò yẹni láwùjọ. Lóòótọ́ ohun tó yẹni ló yẹni ó kún àrùn ìyádìẹ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fi sí a lórí ńgbà náà lọ́hùn pé ọ̀nà tó lè gbégbà rèé. Tí ò ṣe pé n tó wá sí a lórí ńgbà yẹn bíi pé ká lọ bọmọlúàbí jẹ́. Ẹ sọ fún mi àwọn tó bọmọlúàbí jẹ́ lọ́jọ́ tòní ìjẹ́ kankan nu wọn lè sọ̀tàn. Àwọn èèyàn ni ó máa bá wọn sọ̀tàn yẹn. Àwọn èèyàn ni ó máa sọ pé ṣe bó wà lára àwọn tí wọ́n ní wọ́n ti jẹ́ lọ jálé onílé tó fi ń bo tiwọn lẹ́yìn. Àmọ́ gbogbo bíbá yìí bá mi ṣe wọn ò tó sọ̀rọ̀. Dàlà kó warapa kan wájú ọmọ akúnyányán. Lè sì jẹ́ ọdẹ apẹ̀rin wájú ọdẹ ẹ wo àpọ́nlé àtọ̀wọ̀ tá a fún bàbá yìí ńgbà náà lọ́hùn-ún. Bàbá jẹ̀yà ńgbà náà lọ́hùn-ún a lè má lè jọrọ̀ ń bò mí. Àmọ́ àwọn ọmọ ọ̀sìn yìí ìjó ṣì ń bẹ láàrin wọn. Bàbá lè máa ní àwọn ọmọ tó ń bá rìn kò bú ìkún ẹ̀mí gẹ́gẹ́ bí bàbá rẹ̀ ládùúgbò yìí. Ǹjẹ́ bí bàbá ti ń sọ yẹn ìjẹ́wọ́ náà ń ṣiṣẹ́ lórí ẹ̀? Ìyá lè máa sọ pé bó o ti ń rìn lóru táwọn ọlọ́dẹ mú ẹ wálé lénìí lọ́la yẹn kò bú ìkún mi àbí kò bú ìkún àwọn ládùúgbò. Ǹjẹ́ ò ń tẹ̀lé ọ̀rọ̀ àwọn bàbá àti ìyá wọ̀nyí? Ṣé olówó kan ni wọ́n ń bá rìn ní àbí ọlọ́lá kan ni wọ́n ń bá ṣe?
ó mọ̀ pé tán bá ti rí ẹ wọ́n ti ń rí ọlọ́lá yìí lára rẹ ni. tó o bá wá ń hùwàkuwà láwùjọ ọlọ́lá ó máa sá fún ọ díẹ̀díẹ̀. bọ́n bá ti ń sọ̀rọ̀ sí ẹni wọ́n máa sọ̀rọ̀ sọ́lọ́lá tó ń bá ṣe yìí. èmi lẹ́yìn ọ̀kan tó lóun kò sẹ́ni tóun ò lè bá ṣe ń tòun. àmọ́ tí ìbáṣe rẹ̀ bá ti ń mú wá bí ẹ̀gbin bí ìwọ̀sí òun ó sá fún ọ ni. ẹ jẹ́ ká mọ bá ti máa maintain ní status yìí. ká má sọ pé nítorí pressure ni ló jẹ́ olóṣìwàwò. gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa civilization ló jágbà gbogbo kàdá ìbá. ọ̀làjúdé. nígbà táwọn bàbá yìí respect ń bẹ. ọ̀làjúdé. àpọ́nlé sì wà. bàbá ẹni ẹ̀gbọ́n bàbá ẹni ni lọ́dọ̀ tí adájí àgbàlá máa ń pè wọ́n. àbúrò bàbá ẹni náà ni dádì kékeré làwa ń pè wọ́n lọ́dọ̀ tí a. ló máa jẹ́ káwọn ọmọdé sọ́mọ wọn kan wọ́n á bò mí sórí ìbá. ọ̀rọ̀ tí bàbá kékeré bá bá ọ wí fún bí bàbá àgbà bá dé bíbáwí náà ni. ìyá sáré wọlé jáde lẹ́ẹ̀mejì bójọ́mọ kan bó bá sì jẹ́. àwọn bàbá wọ̀nyí ò ní rí kànga ńlẹ̀ kan ní kan èèyàn ọmọ ìwòye ó kó sí. ìgbà tiyín ni ẹ má jẹ́ ìgbà tiyín kó ti àwa ti ìsìn yìí sí kòtò. lára àwọn bàbá tí a ti gbé wá sórí ètò yìí rí wọ́n ní ojú ti là ó sì ti fọ́. ìyàwó sì kí tọ́ bá mú débi àrò tí ó níná wá wá ṣàdúrà fúyàwó sí. bí àgbàlagbà bá lè pe ní ṣàkíyèsí ó nítumọ̀. torí lọ títí lọ dẹ́sẹ̀. ìyẹn dàbí alágbẹ̀dẹ tó ń lurin lójú kan ní ṣe mọ̀ pé bí ò bá rámì kò ní tẹpẹlẹ mójú kan yẹn. wọ́n ní ìdágbàlagbà bá jókòó torí bọ́mọdé bá gungi ìrókò kò lè rí. ẹgbẹ́ àṣà ìdílé wa. ìyẹn fún ti pressure ti wà nìyẹn o. ilé wa civilization ló jágbá gbogbo kàdá ìbá. torí inú ìwé ìròyìn mo rí àwọn ọmọ kéékèèké kan àwọn ọmọ kéékèèké tí wọ́n lọ ń jálé onílé fipò tí wọ́n lẹ́yìn wọ́n wọ ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù lọ já lọ pa tọ́kì onítọ́kì wọ́n mú méjì nínú wọn ìkan sá lọ. fọ́tò yìí ti wà lórí íńtánẹ́ẹ̀tì o. orúkọ ara yín nìkan kọ́ lẹ bàjẹ́. ẹ ti bojú àwọn ọmọ yín jẹ́ ẹ bojú ẹbí jẹ́ o. tọ́ ẹ bojú bàbá àtìyá yín jẹ́ pàápàá. ìṣerú bàbá báyìí lè máa ní pẹ̀lú status mi láwùjọ mọ́. ọmọ ti mú status ó ti fi gbolẹ̀. kódà kí kójọ́mọ ọba gan pàápàá. ó ti fi pressure ba nǹkan jẹ́ o. ó tó di pọ́n wá ń kà tí kè ó. òkúta náà fi ń ṣáná ń gbà kan. ká tó máa lo ṣáná òyìnbó. power of prayer yẹn dà. àlólù náà fi ń lu ká tó máa lo pressing iron. mi ò mọ ohun tó rí lè ṣẹlẹ̀ náà mo ṣáà rí i pé màmá yìí ara wọn ò balẹ̀. òkùṣọ náà fi ń kó nọ́ngbà kan. màmá kí ló ṣẹlẹ̀ kí ló dé. ìbò sẹ́yìn. màmá ní tòun bá òun ọlọ́run ní jẹ́ kí tí a bá wa lọ́nà àbúrò. àlòkù keyboard. ká tó máa lòkù keyboard. ọmọ òun ló fẹ́yàwó tí gbogbo ẹ̀ wá dàrú tó dàpọ̀. ó tó di pọ́pẹ́ kalẹ̀. ọmọ òun tó fẹ́ràn àwọn àbúrò rẹ̀ dáadáa. wọ́n fi ń kájọ ń gbà kan.
tó fẹ́ràn òun àtàwọn bàbá òun àti bàbá rẹ̀ àti gbogbo ẹbí. Ó ti á ṣe àrọ̀ àfẹ́yàwó ti wá di tí ẹ̀yin ọmọ àti ẹ̀yin ẹbí yóò wá di tó kẹ̀yìn síra wọn. Well, màmá fi méjì kún mẹ́ta o. Nígboro ti mọ kí ló ń hábùn. Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ oníbòjì. Ìgbà tí gbangba tó wá dẹ̀kun kedere. Tọmọdé tàgbà wà jẹ́ dodo orin wa. Màmá múrò wọ́n mú gèlè wọn bọ́ ta. Mọ kí ló ń hábùn. Kí ló wá ṣẹlẹ̀ àti wá rírò eléyìí sí àti wá gbọ́rò eléyìí. Àti gbangba tó wá dẹ̀kun kedere. Ọkọ ṣoṣo àjànàkú tí ń ṣogbó gẹ̀rúgẹ̀rú rèé. Ó ṣe wá di tí a máa wá kàn yẹn ní sẹ́ni. Ó sì ti yé mi bí ò bá yé ẹ̀yin. Ìyá bàbá ti endorse mi. Ṣé bèbí skinny àbí kí ló kọ kíní bèbí yẹn? Tọmọdé tàgbà ló ń jẹ. Rẹ̀ ló lè jẹ́ onígi ó sì lè jẹ́ oníke. Ṣèbí ẹlọ́tún. Ẹ̀rọ bọ́ bá ti kọ ẹ̀yìn síra wọn báyìí nǹkan yan nìyẹn. Recently ìyá bàbá ti endorse mi. Èmi kan mo sọ bẹ́ẹ̀ mo pẹ́ lọ́nà àwọn àgbàlagbà ni ó. Tọmọdé tàgbà ló ń jẹ. Kẹ́ ẹ̀ má lọ ní pé babaláwo ni bọ̀bọ́ yẹn. Rẹ̀ lèmi ò yí ṣe babaláwo. Ẹsẹ̀ Ẹfá tí mo kì lẹ́ẹ̀kan yẹn ọ̀gá mi ló sọ lórí ètò wọn mo sì hàn. Àbí bí n bá jẹ́ pé ọ̀gá mi pásítọ̀ lọ̀gá mi ó máa kóòtù ẹsẹ̀ báìbù náà. Bó bá jẹ́ mùsùlùmí lọ̀gá mi ó máa kóòtù ẹsẹ̀ báìbù ẹsẹ̀ Kùránì. Mùsùlùmí pásítọ̀ àti ẹlẹ́sìn kan àìṣe kínní kan lọ̀gá mi náà ọ̀gá àtọmọṣẹ́ ni. Iṣẹ́ náà ló sì gbà bẹ́ẹ̀. Àwọn èyí fọlọ́wọ́n ọba Elédùmarè ṣeré ń gbà kan ọ̀gbọ̀n. Àwọn kan má dàbí pé ó fẹ́ràn àwọn kan kò fẹ́ràn àwọn kan. Ọ̀ràǹdà ní bí àṣà olórin mi. Màmá yìí wá lọ wọ́n sọ fún màmá pé màmá ọmọ yín yìí kí ló kọ obìnrin tó gbé sílé gan. Ẹ wo àwọn màmá àgbà ni mo kí wọn dáadáa ẹkú abiyamọ ṣe kì í ṣẹ̀yìn ẹ̀yìn kò ń ṣẹ̀yìn màmá òní spaghetti ẹ̀yìn màmá òní dòmí mò ń kí o. Well, ìyá lẹ́yìn náà àmọ́ ó dà pé limitation wà sáwọn nǹkan kan ju àwọn nǹkan kan lọ. Torọ́pọ̀lọpọ̀ yín ò farabalẹ̀ lọ́dọ̀ àwọn màmá yìí. Màmá kan sọ fún mi jò ní ẹsẹ̀ mi pẹlẹbẹ yìí. Torí Ìbàdàn ni rí o. Kò sí bí n bá ìtẹ̀ wọ́n mọ̀ pé èèyàn débẹ̀. Ṣùgbọ́n tí n bá fẹ́. Ibi tẹ́sẹ̀ mi yìí sì ti rìn dé. Ó jẹ́bi onírun mo fẹ́ràn. Ọ̀dẹ́rìndé gan orin débẹ̀. Ìtọ́jú mi yìí sì ti rí lórí ọ̀rọ̀ ọmọ ọlọ́mọdé. Ìbàdàn májá o. Ojú Mr. Ojúlarígo ì tí rí. Lájẹgbé ìjẹ ìkara. Well, ẹ̀yin ọmọ ọ̀sìn yìí ẹ farabalẹ̀ kẹ́ ẹ lè kọ́ ẹ̀kọ́ tó pọ̀ lọ́dọ̀ àwọn àgbàlagbà. Mo fẹ́ràn ìlàkọ̀ọ̀kan. Màmá ní pé ìgbà táwọn ọ̀dọ́dọ̀ bàbá yìí pé wọ́n ní Jésù ti fi àwọn nǹkan kan tó àwọn létí pẹ̀ tí ń bọ̀ màmá ọ̀rọ̀ ogun tó le gan ní sáà sì gbọ́dọ̀ jà ní. Kò wá sẹ́ni tí ó bá yín jà màmá ẹ̀yin lẹ bímọ yín ẹ̀yin náà lẹ jagun yìí. Àfi kẹ́ ẹ kún fún àdúrà tó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Àfi kẹ́ ẹ kún fún ìbẹ̀ lọ́hùn lọ́nà tó pọ̀ gan. Láàrin wákàtí kan tẹ bá gọ̀ra yín mo lè jẹ yín. Àwọn ò ní fi gbá kan sínú nǹkan fún yín lórí ètò yìí o. Torí bá a bá gbé àwọn àgbàlagbà wá bẹ́ẹ̀ tí máa gbọ́ kàwùkàwù náà nìyẹn. Ẹ̀yin ò sí lórí ètò yìí níjọ́ tá a gbé màmá àbíyè wá sórí ètò yìí ni. Ẹ rántí pé mo tẹpẹlẹ mọ́ ìbéèrè kan gbà tán ní gbogbo ọmọ tí àwọn tó wọ́n ti bí síwájú kan àwọn kan bóyá àgbà kan wọn ni àbí ìyàwó àkọ́fẹ́ ọkọ wọn tó ní ṣe náà máa ń gbó bí ajá ni. Èmi kan mo sọ àwọn àgbàlagbà ló sọ. Ẹ má bínú ẹ̀yin àgbàlagbà ẹnu mi ò gbá o. Àmọ́ bí ò bá ń rí bẹ́ẹ̀ láwùjọ ànímọ̀ sọ. Bí ò bá sí ànímọ̀ sọ lórí ètò yìí. Ìgbà tí màmá yìí wọ́n ní màmá yìí ní táwọn bá gbàdúrà débi kan àwọn sì rí sọ́bìlẹ̀dì tí ń gé kinní kan. Sọ́bìlẹ̀dì ẹ̀yin náà ẹ gbọ́ mi sọ́bìlẹ̀dì yóò mọ gé bọ́ǹdì kan bí kan so nǹkan mọ́ra wọn sọ́bìlẹ̀dì yóò mọ gé.
wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run yìí tiẹ̀ ti kọ́kọ́ já àwọn láyà pé ọmọ yín yẹn ó wà ní Nàìjíríà àmọ́ ẹ̀mí ẹ̀ gangan inú òkun ló wà, inú odò ńlá kan, inú agijù odò kan ló wà tí mọ́tò lè débẹ̀. àmọ́ wẹ̀ẹ́ tó bá wò pé àwọn fẹ́ ṣe bíríìjì gbàbẹ̀ kọjá, wọ́n lè àwọn excavator tán excavate kìíní ẹ̀ wọ́n lè bá yín wú bóyá kọ́ bá yín rí ṣá. a ti rí oríṣiríṣi lórí social media tí wọ́n máa fi kinní kan sínú ògò tán máa dé pa fọ́tò ẹnì kìíní àtẹnìkejì tán máa lọ jù sódò lọ́hùn-ún. a ti rí lóríṣiríṣi lórí social media tán máa mú kinní kan tán máa wé mọ́ àwọn tán fi àwọn kinní tán fi igi gbẹ́yẹn tán máa jù dànù. ebi bá mi sọ̀kan mo plẹ̀ fún yín lórí ètò yìí rí pé inú igi tí wọ́n ti di àwọn èèyàn mọ́ fún ọjọ́ tó ti pẹ́ làwọn lọ gé lọ́dún kan lọ́hùn-ún. wọ́n nígbà táwọn gé igi yẹn ń ṣe ẹ̀jẹ̀. bá mi sọ bẹ́ẹ̀ bá tó fẹ́ mú wa mo lè mú wa lọ́jọ́ míì. so àwọn nǹkan wọ̀nyí ń bẹ àmájà parọ́ tọrọ àwọn jẹ́. ẹgbọ́n mi kò ṣeé gbé sámo kí yín dáadáa. wọ́n ní olóòtú Kolawole Ajala ẹ kú iṣẹ́ o, ẹ kú iṣẹ́ takuntakun ẹ̀ṣẹ́ ẹ̀gbọ́n mi. ẹ bá ń kí màá mi ìyá kò ṣeé gbé o, ẹ bá ń kí àwọn àǹtí mi Rukayat kò ṣeé gbé, ẹ bá ń kí àǹtí mi Musuli kò ṣeé gbé o, ẹ bá ń fi ẹsẹ̀ kan kí àǹtí mi Mọ̀dínà kò ṣeé gbé, kí ẹ sì bá ń kí àǹtí mi Wàsílà. ẹ bá ń kí àwọn àtọmọ tó jọ mẹ́ta. màmá yìí wọ́n ní táwọn bá ṣàdúrà dáàrin kan báwọn bá ilé sùn àwọn máa ń rí gbígbà àdúrà kíní yẹn bíi sọ́ọ̀bá yìí yóò sì mọ gé kíní yẹn kó tó di bó gé ìkíní já wọ́n ní àdúrà tó ń lé aládùá. àwọn òtúndì ayé wò lórí ètò yìí à ń fi ń compare síra wọn ní nígbà àtìyẹn àti ìgbà àtiwá. ó yànnà kò kéré jù máa ti kọ́ bá mú. màmá yìí ni ó pẹ́ kó tó di pé kíní kan tí mo ń gé kíní yìí àwọn ló pẹ́ kó tó di pórí gẹ́. wọ́n ní ọdún tó gé wọ́n ní ọmọ àwọn kò pé àwọn ni pé ibo lẹ wà. ẹ̀rín ti bá wá sára o. kí ló ṣẹlẹ̀ láti ìjọ yìí ìjọ 20 ọ̀rọ̀ táwọn jọ sọ kan gbẹ̀yìn ní 2020 kíní kan lòun rántí mọ́ ibo lẹ wà náà. kí ló dé tẹ́ fòun lẹ̀, kí ló dé tẹ́ fòun àtàwọn àbúrò òun lẹ̀. kí ló ṣẹlẹ̀ láàrin yẹn ó wá ń béèrè pé kí ló ṣẹlẹ̀ òun rí pé òun ti márì òun ti ṣèyàwó ńjọ́ wo làwọn ṣe àwọn eléyìí. ńjọ́ wo lòun ṣèyàwó tó wọn mọ̀ ta ló fò ká sóhun lọ́wọ́ ń bò lẹ ti róbìnrin fóun. sóhun lòun dẹ̀ fẹ́ rú obìnrin yìí. ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó máa ń wáyé sọ́kùnrin àti sóbìnrin. torí ẹ̀ la ṣe ní ẹ má fi agídí fẹ́ tí ò yẹ fẹ́ o, ẹ má fagídí fan tí ò yẹ kẹ́ fà á, bẹ́ẹ̀ bá fẹ́ bẹ́ẹ̀ bá fà á ẹ máa ń sábà lẹ́yìn gbogbo ìgbà. lórí ojú òkà bójú bá ilé ká o gbogbo ẹ̀ ká náà nù. wẹ́ẹ́lì ìyẹn tún mọ ní àbẹ̀ yẹn abẹ́kẹ́ mọ power of prayer ni. power of prayer ó jẹ́ ní tó lágbára lọ́pọ̀lọpọ̀. bẹ́ẹ̀ bá rí ibi tí power of prayer àti ṣiṣẹ́ igi tí èèyàn gan ò lè gé àdúrà ó sì gé. ẹ̀yin ò mọ̀ pé àdúrà ní sọ́ọ̀ yẹn ni bẹ́ẹ̀ ṣe ń gbà sí ní fún lókun àtagbára láti lè máa gé igi ìrókò tọ́wọ́ òká. wọ́n bá sọ pé ta ló ṣe òótọ́ òun ò lè sọ ṣùgbọ́n bá bá jíròrò. wẹ́ẹ́ bí wọ́n bá wà nínú wàhálà kan àbó wà nínú làásìgbò kan tí ń ṣe ẹ́ ní àhín wẹ́ẹ́ àdúrà ni ó mọ̀ gbà ó. ṣọ́álẹ̀ tó ń ṣe yìí ò lè help ẹ o. àwọn àgbàlagbà wọn ní ẹnu ẹni báyìí la fi ń kọyán mi jẹ. ẹnu ẹni báyìí la fi ń kọyán mi àbí báwo ni. Mr. Razak ní bá wa tẹ̀ fi láǹfààní àti máa gbọ́ wa. àwọn náà ń fún wa ní mẹ̀lọ́mẹ̀lọ́. ẹ̀yin mọ̀ pé bó ti ń ṣẹlẹ̀ yìí ó lè mọ ṣẹlẹ̀ ń bò mí àmọ́ Nàìjíríà làwà Yorùbá ni á.
well ó lè má máa ṣẹlẹ̀ ń bò mí àmọ́ Yorùbá ni a ò. To defend our unity. Bàrí kọrin kan bá mi Agbájélọlá late barrister wọ́n ní mi ní sọ bẹ́ẹ̀ ń bá sọ kó má dàbí pé mò ń gbé kinní kan lárugẹ. Ẹ jẹ́ ká mú àdúrà wa ní kókó àti ní kíkún o. Bọ́lá bí bàbá olówó àbí bí kábíyèsí ìlú bá lóun ó ṣe bọ́lá ń bá ní kò ní ṣe é ṣe kò ní ṣe é ṣe ni o. Bí wọ́n bá ń promise rẹ ẹgbẹ́ no má worry lára àwọn tí a fẹ́ confirm appointment letter àwọn very soon you should be one of them. Mo ń sọ fún ẹ tó o bá lọ ń sùn tó o lọ ń jí tó o tẹ pẹlẹ mú àdúrà. Àwọn tó sì mọ ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí wọ́n sì gbàbẹ̀ àwọn ó sì gba ẹ̀yìn òrí ibi tí wọ́n ti ń gba nọ́mbà 1 lọ́wọ́ rí ni. Àmọ́ pẹ̀lú àwẹ̀ àti àdúrà ó dá èmi lójú o. Ẹgbọ́n mi kò ṣe gbé Isa wọ́n sọ pé àdúrà is a topic on its own tí ò lópin. Ẹ má jẹ́ àfàdúrà ṣeré o. Ẹ já mú àdúrà ní kókó. Kódà ibi tó ń retí oore sí gan tó ti ní kò sóore ń bẹ̀ wọ́n tí ẹ lè ṣe fún ẹ mọ́ gbàgbé ẹ̀. Ẹ̀mí ń sọ fún wọn tó o bá tẹpẹlẹ mọ́ àdúrà. Wọ́n lè mú ìwé nìkan tó ń gbàdúrà yẹn. Ọ̀gbìn bàbá yóò ti pẹ́ pẹ̀lú wa náà wọ́n ti try gan náà máa rí wá lọ́la á fún nǹkan ṣe sọ̀rọ̀ ẹ̀. Wọ́n sì wá nǹkan ṣe sọ̀rọ̀ tiẹ̀. Bẹ́ẹ̀ sẹ́yìn ò mọ̀ pé gbogbo ohun tí tẹ́yìn ń rò pé fẹ́ máa lò yẹn mọ̀ kó máa ń rẹ̀ wọ́n ni. Ó máa ń rẹ ewé ó sì máa ń rẹ egbò. Ọ̀gá mi sọ̀rọ̀ kan jò ní wọ́n ní kò sí bẹ́ẹ̀ ṣe lè kí ìbọn tẹ́ ẹ gbé tì sẹ́gbẹ̀ẹ́ kan fún 20 years. Ìyẹn fáwọn tó ń sáré òkìkí nìyẹn. Kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe ẹ lọ wọ́n ní òkìkí dàbí ìbọn ni kẹ́ ẹ kì í síbì kan kẹ́ ẹ wá gbé sí kọ̀rọ̀ yàrá fún 20 years kò ṣeé ṣe bẹ́ẹ̀. Wọ́n ní láàárín kan lẹ́kàn gbọ́ tí ó ń yẹra ẹ̀ pù àwo lọ́nu. Táwo bá wá lọ láàárín ọdún mélòó wọ́n tẹ̀ ti gbàgbé kó wáyé rí. Ìjọba yìí ẹ̀rọ ìjọba yìí àfi sùúrù o. Ara àwọn jí tó yẹ ká máa bẹ̀rù nìyẹn òun wà ní nọ́mbà 2 nú àwọn jí tó yẹ ká máa bẹ̀rù. Bóyá kí n sọ lórí ètò lẹ́nìí gọ́ọ̀dù lálákọ̀ọ́kọ́ jí alákọ̀ọ́kọ́ tó yẹ ká bẹ̀rù jù gọ́ọ̀dù ni jí nọ́mbà 1 jí nìyẹn. Nọ́mbà 2 jí òun ni gọ́ọ̀mẹ̀ntì. Ọ̀gá mi jẹ́ ojú mi bẹ́ẹ̀. Jí kẹta òun ni gọ́ọ̀nù. Bá mi Bọ́lájọ́ Òkìkí Ọlá Emmanuel wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan fún mi nígbà kan wọ́n ní gọ́ọ̀nù tẹ́ ẹ rí yẹn. Kódà wọ́n ní bí sójà kan bá ṣe mistakenly tó drop ẹ̀ sí àárín kan tí táwo bá lọ awó lọ́nu. Wọ́n ní kó ṣọ́ra rẹ̀ kó má jẹun tó bá ta fún ọ lọ́nu. Ẹ sọ pé ó ti lọ. Bóyá ká máa fẹ́lẹ̀ èyí ṣe lọ òṣùpá yẹn ń sẹ́mi lára. Ẹ jẹ́ ká sáré ṣe recap ẹ̀ ẹ̀yin dádì ẹ dákun ẹ jábọ̀ ẹ jẹ́ kí àwọn ọmọ orí yín kọ́ máa rí yín kí ni wọ́n sì máa dùn gbàkúgbà tẹ́ ẹ bá wọlé. Ẹ má jẹ́ kó máa dàbí pé dádì ti dé ẹ jábọ̀ yàrá lọ sùn dádì ti dé àní opinion dádì ti dé kò sí nǹkan tá a sọ tí wọ́n gbọ́ bí Ṣàngó ni dádì ṣe ń ṣe bí sójà ni dádì ṣe ń ṣe kódà bẹ́ẹ̀ èèyàn bá jẹ́ sójà gan èèyàn gbọ́dọ̀ máa ní second thought gbà míì. Pressure tó wá wà yìí ṣe mọ̀ pé àdùn ní máa ń gbẹ̀yìn wúrò. Àwọn títí ọjọ́ mẹ́jọ tẹ́tì láǹfààní àti máa gbọ́ wa lórí ètò yìí. Kolawole Ajala lóko tèmi èmi lọ́mọ lọ́wọ́ òdúró èmi lọ́mọ Nàìjíríà èmi lọ́mọ àjíwò ará òwò kì í rọrùn àwí ìmẹ́nu kúrò ní ti àlówó wọn ń gbowó là lọ́wọ́ òwò ẹ̀ ń bá dán wà abẹ́fẹ́lẹ́ a máa gẹ́rù wọn lọ́wọ́ ní o èmi a máa ní tèmi di méjì lówó tẹ́ ẹ bá dórí lè òwò ẹ̀bẹ̀rẹ̀ òwò ilé baba ńlá baba mi nílé abẹ́sẹ̀ tẹ́ ẹ bá dé òwò tuntun lábẹ́ òkúta ilé Olúṣòmí ò nílé baba tó bí lọ́mọ a ò ní nílé baba ká má ní tìyá èmi lára bàbá mọ̀dé ọmọ tagbáta ọmọ kúrò wa ọmọ lẹ́kọ́ lẹ́rù lọ́ba ọmọ kíbò májà ọmọdé ọba má pẹ̀yọ
àwọn baba ńlá tiwa ní àwọn náà lámọ láyà tán rojú ẹnu wọn tán jàre tán nígbà tọmọ ń gbowó níṣe nìyá ẹ̀ ń gbà ṣe kọ́mọ ọba má jà kọ́mọdé ọba má pẹyọ o ká lè jọ máa péjúbọ kúrò wá ní gbogbo ìgbà lọ́ba gbogbo ẹ̀yọ́ lólùfẹ́ wa lórí Facebook lọ́hùn àkìyìn dáadáa afá mi kò ṣe gbé isá adékùgbé ọ̀pẹ̀dílé olúwa àti ọdẹ́tùdù tóyọ̀sí àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò wá tẹ́ ẹ kọ́mẹ́ǹtì tẹ́ ẹ sì ń ṣíà ọlọ́run ó máa ṣí àwọn rere kan ẹ̀yìn náà o títí ọjọ́ mẹ́jọ ó dìgbà o.